Ẹ káàbọ̀ sórí ìkànnì wa. Ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún yín. Ìyálájé ló jáde tán tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa àwọn ẹ wo kí làwọn àṣírí tí Ìyálájé tú. Ẹ wo gbogbo ẹlẹ́mọ̀ náà fàní láti jẹ̀gbádùn lẹ́kùnrẹ́rẹ́ lórí ìkànnì wa. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tún darapọ̀ mọ́ pọ̀lì bá a subscribe kó like comment kó share wá lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì ní ìgbàkúgbà lóòrèkóòrè tá a bá fi tẹ̀lé màá fi ṣọgbọ́n ìmọ̀ àti gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn alẹ́ tàwọn àpè fi àtọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀sìtà pé fídíò náà rèé àwọn afọkàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ péjú ẹ̀ka ṣojú abẹ́ kó. mo ní gẹ́gẹ́ bí ẹ ti mọ gbogbo àwọn awuyewuye tó wà lórí ìkànnì Sáwà yìí bá a ṣe bẹ̀rẹ̀ sí rí àwọn àwòrán mámúgaàrí tí wọ́n kó sí Alájà Kaola ní ọwọ́ láàárọ̀ yìí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ààyè wọ́n ní kí ló bẹ́ yìí wá pé kí ló fa irú ìṣẹ̀lẹ̀ yìí kí ló lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ṣáájú ọjọ́ òní fún gbogbo àwọn tó bá jẹ́ àwọn èèyàn wa ní kọ́tù yìí tẹ́ ti ń bá wa lọ mo rò bí ṣáájú ọjọ́ òní a ti ṣe àwọn ètò kan ṣáájú tá a lè ti pe àwọn àkíyèsí wa sí àwọn nǹkan kankan lórí ìkànnì yìí pàápàá jùlọ nígbà tí a rí àwọn ọ̀rọ̀ gbàásgbòs àwọn gbọ́nmi sí omi òtó tó ń wáyé láàárín Sheikh Akiugbe Gold àti Alájà Kafilat Kaola a ṣe ètò a pe àkíyèsí mi sí ìgbà náà ládẹ̀ tí wọ́n ń sọ fún Alájà Kaola lórí ètò wa pé Alájà Kaola àwọn ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù ẹ̀yin tí ẹ bá wà ní kọ́tù nígbà tá a ṣètò inú mi ìbá dùn tí ẹ bá lè kẹ́ ẹ tiẹ̀ jẹ́ ká mọ̀ nínú bẹ́ẹ̀ ṣe ń táìpù àwọn nǹkan tẹ́ ń bá wa sọ yẹn wípé ẹ wà ní kọ́ọ̀tù nígbà tá a ṣètò tá a sọ fún Alájà Kaola wípé Alájà Kaola àwọn ọ̀rọ̀ tó ń jábọ́ lẹ́nu yìí pọ̀ jù àwọn ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó tá a tún mú wọn rántí ìrìn àjò wọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n pọ̀ lórí ìkànnì yìí tí mo dẹ̀ sọ fáwọn ènìyàn pé ọ̀rọ̀ t'Alájà Kaola ń sọ ẹ mọ́ gbàgbọ́ o ọ̀rọ̀ t'Alájà sọ àsọjáàmù ni o èyí tẹ́ bá wà ní kóòtù ẹ jẹ́ kí n máa gbọ́ o ìmọ̀ ṣe ìmọ̀ ṣe adájọ́ àgbà mo wà ń bẹ̀ pariwo lọ́jọ́ kìíní àná mo ní ẹni tó bá mọ Alájà Kaola mo ní kí wọ́n wọ̀nà Alájà Kaola Gloria Popson Hobbs one God bless you thanks for joining us mo ní káwọn èèyàn tètè pe Alájà Kaola nítorí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí mo ló ti pọ̀ jù àwọn òmọ̀pọ̀rọ̀ yẹn máa padà dé orí ibi tó dé lónìí àmọ́pọ̀rọ̀ yẹn máa padà boomerang débi tó boomerang dé yìí I said it ṣe rí anybody tó bá ń sọ̀rọ̀ tí bá bá ń jà a lè búra wa orí ò pé orí ò ṣebi kan ṣe rí n tó burú jù nílé ayé yìí òun làrà bú bí kan lẹ̀ nǹkan mọ́ èèyàn ní tí kìí ṣe tẹ èèyàn ká yóò lẹ́ mọ́ Mama T, how are you, sweetheart? Kí wọ́n lẹ̀ tí kìí ṣe tẹ èèyàn kọ́ lẹ́ mọ́ èèyàn gbẹ̀gàn kí wọ́n wò rárá kí wọ́n tún mú nǹkan kọ́ tún ṣe gbẹ̀gẹ̀ wọ́n máa ń pè ní nínú òṣèlú wọ́n máa ń pè ní lẹ́mọ àràbù tó bá dẹ̀ rábù ẹlòmíì yóò mọ pẹ́típẹ́tí báyìí tẹ́ máa rò pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ tó jẹ́ kó máa wà very very difficult ó máa wà hard fún ẹni tí kò bá mọ bí nǹkan yẹn ṣe ń lọ láti mọ̀ pé àràbù ni tó bá gbé yẹ̀wò àwọnú ara wọn I said it Alájà Kaola go back to my show I warned you mo lọ́rọ̀ yìí ti pọ̀ jù wọ́n sí gbẹ́rẹ́ wọ́n gbàdá kan wọ́n sí gbẹ́rẹ́ láti ibìkan débì kan ló ti pọ̀ jù wọ́n ṣe kinní kan ẹ̀yìn wọ́n wá sẹ́yìn jiná wọ́n ṣe kinní kan pọ̀ ló pọ̀ jù wọ́n wọ ṣòkòtò wọ́n wá ṣe kinní kan ó fẹ́ fẹ́ òun ó fẹ́ ṣe gbá àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi ìgbà tó sèjì kan mi ò tiẹ̀ lè gbọ́ ṣò Alájà Kaola mọ́ torí mi believe pé téèyàn méjì bá wà tá a bá ní misunderstanding ẹ jẹ́ ká máa ṣe níṣe wípé tá a bá pé ìjà yẹn kó parí ẹ jẹ́ ká ṣe níṣe pé Àdàbà TV you're welcome ẹ jẹ́ ká ṣe ní pé ìjà yìí tó bá parí kí relationship wa kó lè tún continue mo máa ń sọ fún yàn kò sí arẹ́ má jà
kò sí àjàmá rẹ̀ ṣó ní gbogbo ìgbà tá a bá ń bára wá jà ní táìmì tí ìjà yẹn bá ń lọ ẹ jẹ́ ká ṣọ́ra fún ọ̀rọ̀ ẹnu. àṣẹyìnwá àṣẹyìnbọ̀ ni mo rí wípé ọ̀rọ̀ ẹ wá di pé a máa ti ń pọ̀rọ̀ ẹ lówó ìmọ̀ tí ń la ọ̀rọ̀ ó ti di tí wọ́n ti ń lọ sí kóòtù sí. ìgbà lọ́sẹ̀ tó kọjá mo wo ṣóò kan tí Alhaji Akeugba Gold tí wọ́n ṣe fún Alhaji Kaola tí wọ́n sọ pé àwọn èèyàn ti gbé àwọn wọ́n láwọn wọ́n kódà wọ́n dárúkọ àwọn èèyàn tó pè àwọn Alhaji ọlọ́pẹ́ èèyàn ṣe ẹwà sá àwọn Alhaji ọlọ́pẹ́ èèyàn gbogbo wọn àwọn olórí ẹlẹ́sìn gbogbo pátápátá gbogbo àwọn tó ti dá sọ̀rọ̀ yẹn wọ́n dárúkọ ó dẹ̀ dùn mí gan mi tọrọ dídá tó dé dúró sí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú bọ́ọ̀nù ẹ jẹ́ kí n wá ṣòó kan náà a kò máa wá díẹ̀ nínú antecedent Alhaji Kaola lọ a fi ṣaláfibọ̀ ní o. obìnrin kan fẹ́ kódà gbogbo àwọn tó fẹ́ gbogbo àwọn ìyàwó tó fẹ́ tóun àtìyàwó ẹ̀ bá ní kòsómà ládùúgbò tí ń gbé yọ̀ọ̀nà ilé obìnrin kiri ní àfa oníwàásí nífa yóò máa fi níkà yóò dẹ̀ máa ilé obìnrin káàkiri gbogbo àdúgbò tí ń gbé ọjọ́ ń gbé yóò máa ilé obìnrin káàkiri gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ́ ìpè tó bá ti kú láwùjọ àwọn ẹni rẹ tó wà láyò tí mo lórí ibò tí kò ní àwọn olórí rẹ ẹ má jẹ ìtàn yìí ìgbà tí o ti jẹ ìkankan yìí lóra etí ọ́ndà lọ́dún yẹn tó bá wá kí mi níbẹ̀rẹ̀ yóò bá bóbó ọjọ́ kan wá dé pẹ̀lú jàlábí àtọ́ pa àwọn ọmọ ẹgbẹ́ obìnrin mẹ́ta tẹ̀lé mo láṣọ tẹ́ ìwọ yóò dáa mo bá pe ìkan nú àwọn ọmọ mi mo ní ẹ bá mi rí jàlábí àfọ mo bá fún un ṣé rí bí mo ṣe fún jàlábíà yẹn bó ṣe di the following day bó ṣe wá jí bá mi lé ní nìyẹn nílé tí a lò fún skul nsìn bó ṣe wá jí bá mi nìyẹn ó wà ní ilé mo ń fi ẹ̀mí ṣe ilé mo ń gbé náà mo ń lo ìta fún skul torí compound yẹn tóbi gan ibẹ̀ náà mo ń lò fún skul ibẹ̀ náà ni mo ń gbé ọba abami lọ́ba ní kí n jọ òun ṣe istikhara ni òun fọlọ́run bá bẹ̀ mí kí n dákun kí n fẹ́ràn mo ní fẹ́ yín kẹ́ kí lẹ rí kí n fẹ́ yín báwo ó sá bẹ́bẹ̀ mo bá ní òkè ẹja máa fi bẹ́ lọ́hùn tọ́ ọba lọ níjọ́ náà ọlọ́run sì kẹ́mi ní kí n dá jókòó ọmọ kéwú ìyá sẹ́límù ọlọ́run kújọ kó bá mi gbà lẹ́rù yóò mọ bẹ pẹ̀lú mi bó ṣe di the following day bó ṣe dé pẹ̀lú ẹnìkan nìyẹn ọlẹ́gbọ́n òun ni ọlọ́kùnrin náà gbé Àbújá ọlọ́kùnrin yẹn ń gbé Àbújá ó ní ó wá ipò wa kiri òun sọ̀rọ̀ rẹ̀ wá ní òun láìka Alhaji Kaola álímọ̀ ni kíní kan ni aláàmọ̀ ni ẹni ire ni kíní kan náà méjèèjì bá dé inú tiẹ̀ kọ́kọ́ ń bí mi wọ́n fẹ́ máa bá security àti driver mi jà ìpèsè ìgbádùn mi kí ló ń yí sílẹ̀kùn fáwọn èèyàn yìí wáyé tẹ́ ẹ̀ wá sọ fún mi kó tó di pẹ́ sílẹ̀kùn fáwọn yẹn ní tí mo sọ yìí ti pẹ́ gan-an ní tí mo sọ yìí láti yíya 2009 2010 ó lọ́rọ̀ tí mo sọ fún yín ẹ má jẹ́ kí n tàn yín lọ́ba mú bọ̀dá rẹ̀ yẹn dé nígbà bí a ṣe wọnú sí ti rúùmù tí mo. ìbá WhatsApp ẹ̀ ń tẹ̀wá lórí TikTok. yọba ju gbogbo kìíní ilé ẹ̀kọ́ yìí kọ́ yàtọ̀ sẹ́gbẹ̀jì. ẹgbẹ̀jì. mo bá sọ fún wọn àwọn méjèèjì náà yìí gbèsè kọ̀rọ̀ mo ní ẹjọ́ torí Ọlọ́run kí lẹ fẹ́ fi ń tẹ́ kó kalẹ̀ ṣe. wọ́n nítorí rẹ̀ làwọn ṣe kó wa. ẹgbẹ̀jì. kí ló fà á ṣé mo yìn fún abọ́sẹ̀ ní GMP. mo nínú wípé ó nídìí nítorí kọ̀ǹdíṣàn ọ̀rọ̀ ọmọ bíbí gbà táwọn sì mọ̀ wípé torí ọmọ náà ó lè yín àti ọkọ yín lè ṣe divorce ara yín mo ní téèyàn bá bẹ́ẹ̀yàn lèèyàn ṣe mi ṣe kíní yìí látàárọ̀ ọjọ́ mi mi lè wá interested lórí kí n tó ní mo ṣe pẹ̀lú àbámọ́dá ọlọ́run méje ń ṣe ṣàánú mi mọ́jẹ́ rí ló bá ní kí n ṣàbámọ́dá ọ̀rọ̀ ọmọ ni mo ló ń sọpọ̀rọ̀ ọmọ ni ṣé mo ti gbà fún ẹ láti fẹ́ ẹ ni obìnrin tó bá gbà fún mi láti fẹ́ ni òun là á sọ́pà dìgbà dàgbà fún mi
lọ máa bẹ náà ni mo wí àdúrà ni mo ní ọjà lọ máa ṣe ló bá lóun ti fẹ̀mí sí òun ti sọ fáwọn ẹ̀yà òun ti sọ fáwọn gbá òun ti sọ fáwọn àwo ká má fa ọ̀rọ̀ gùn ni wọ́n bá gbé kinní yẹn sílẹ̀ bí wọ́n bá mú kinní ẹyin kan wọ́n ní ẹyin yìí wọ́n ní yóò jiná ní ìsìn mo ní láì bọ́ sórí iná jẹ́jẹ́ náà omi tútù omi tó tútù wọ́n gbé omi yẹn dání tí omi yẹn ń hó ó lè tútù tẹ́ ẹ bá fọwọ́ kan omi tútù bò tó ń hó gidi mo bá ní mò ń bọ̀ mo bá wọ inú yàrá kan lọ mo bá lọ tilẹ̀kùn mọ́rí mo bá sáré ṣàlùwàlá mo bá ṣe náà fẹ́ lórí ìforíkalẹ̀ mo ní wọ́n lọ́hùn ọmọ intention ọkùnrin burúkú yìí ọkùnrin rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí ìgbà náà kò tiẹ̀ bá nǹkan kan mu ọ̀pọ̀ ni àwọn jàlábíà tí mo kọ́ fún un torí àwọn jàlábíà yẹn dáa débi pé inú àwọn jàlábíà tí mo fún bàbá wa Ààrẹ Àríṣekọ́lá ni Ọlọ́run kó jọ kó bá a ṣàlékún ìkẹ́ fún wọn nínú jàlábí yẹn kò ní jàlábíà tí mo gbé fẹ́ràn kù kì í ṣe yọkan yóò tó mẹ́fà tó jẹ́ pé kò lè wọ láyé kò sí ẹnìkankan ò lè wọrú ẹ̀ kò sí bí ó lè wọdé tí wọ́n ti ní mọ́ra abẹ́ gbọ́dọ̀ ń fẹ́ ní ọba mo bá bọ́ kalẹ̀ ní náfìlì ní ọba ní ẹyin ẹ̀yìn wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún un ní ọkùnrin yìí mo dárúkọ ẹ̀ nígbà náà mo fọ́ọ̀kù ìṣe sàrà kó bá ń ṣàlékún kẹ bàbá wa ìmáàmù Ọ̀yọ́ ìgbà tí mo fẹ́ Ṣàràfà mo wà nínú bí mo fi ìdúgbẹ̀dùgbẹ̀ àwa ló ṣe program lọ́yọ̀ọ́ Ájì Ṣàràfà wá tẹ̀lé mi àwa yọ ọ̀dọ̀ bàbá ìmáàmù ayàdọ̀ bàbá ìmáàmù akọjá wọn àjùlé wọn ó bá ní Àlàájì jẹ́ ayàdọ̀ bàbá ìmáàmù àbáyẹ ọ̀dọ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ ń bàbá ìmáàmù rí mi wọ́n ṣe sùjúdù ṣùkúrù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta ni wọ́n ṣe sùjúdù ọpẹ́ ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní bàbá kí ló dé dẹ́ wọ́n lálàájá Kaola mo bọ́ dúpẹ́ fọlọ́run ìgbà tí mo gbọ́ pé ló lé ọmọ yẹn inú mi dùn ayọ̀ mi kún tí ló lé olórí ibú ọmọ burúkú tí ń pèrè ẹ̀ lákẹ́ ó gba góòlù yẹn àwọn ní kí ló dé bàbá ní ìdẹ sọfẹ́ nìkankan wọ́n ní lóòótọ́ ló sọfẹ́ nìkankan òun ní ìṣesí kankan tó pamọ́ ẹ tó dárúkọ ẹ̀ òun ní ìṣesí tó pamọ́ wọ́n ròyìn pé òun àti wèrè ká wá fún ọ lẹ́yìn jẹ mo ní bẹ́ẹ̀ ni ìsì tí ìgbà fún pé ń fẹ́ àfi bó ṣe dé tó ní kí n máa jẹ́yìn bàbá ìmáàmù Ọ̀yọ́ ni mo dúpẹ́ o Ọlọ́run mo dúpẹ́ o àwọn ọmọ ẹni rí òní bọ́ sọ́wọ́ olórí ibú o àwọn àgbàlagbà ló ní ọ̀rọ̀ rẹ̀ ṣé o mọ̀ yìí pé bọ́lá wọn bá ti ṣe ọ yìí Ọlọ́run ọba mọ̀ sí ọ tó special ó fún ẹ ní ìmọ̀ a máa fún ẹ ní ìdáyà torí pé tó ọba ní kó o wò ni ọ̀nà rò pé àbẹ́yìn àbọ́kùnrin tó ṣe é wà lẹ́gbẹ̀ẹ́ obìnrin kì í ṣe mo ní èmi náà mọ̀ pé kì í ṣe ń tó yẹ kéèyàn fi hàn gẹ́gẹ́ bí ọkọ Jésù èmi náà mọ̀ fúnra ara mi mò ń sọ fáwọn èèyàn mi gbogbo ẹ̀ tẹ́ ń bẹ́lẹ́gbẹ̀ẹ́ mi ní ọba mo bá bọ́ ta lẹ́yìn náà fìlì ní ọba ní ẹyin ẹ̀rí wọ́n ti ṣe kalẹ̀ wọ́n ti bò wọ́n bá ní gbà mo bá sọ fún un ní ọkùnrin yìí wọ́n dárúkọ ẹ̀ nígbà náà mo fọ́ọ̀kù ìṣe sàrà mo bá gbẹ̀yìn yẹn wàláì mo jẹ́ kí ni mo jẹ́ yín náà sí èmi bá jókòó mo sì ń wo Al-Qur'an mo ti gbé Qur'an mo bá sí Suratu Kahf mo ń yẹ̀ wò lọ́wọ́ mo gun méjèèjì bí wọ́n ṣe jókòó mo sábà kẹ́jú wọ́n báyìí ló bá ní Àlàájá Kaola mo ní náà ṣé nǹkan kò sí ẹni mo ní kí ló ń retí kó ṣe mí ìwọ sọ nǹkan kan tó fẹ́ kó ṣe mí mo ní ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ orí ò ní jọ ìmọ̀ràn rẹ̀ ò ní ṣẹ ntọ́ ń dá lábàlábùrú yẹn yóò padà sọ́dọ̀ rẹ̀ ọ̀lànà Muhammad sallallahu alayhi wa sallam gbogbo bó ṣe ń rò yẹn yóò padà ọ̀dọ̀ ẹ̀ mo ní jẹ́ wá pọ̀tírẹ́sì brain ẹ̀ jẹ́ kí wọ́n á já ẹ̀ tán mo ní mo fi ọba tó ní ẹ̀mí mi búra tí mo bá fẹ́ kó ní ọmọ àlè kan sí àfihàn tó o bá ní opportunity láti gùn mí sọ pé ọmọ àlè kan sí àfihàn o ò ní ṣe oríire èyí tó ṣe yìí ó ti ṣàgbákò ó ti ṣàgbámọ̀ lọ́ba wà lórí ìdọ̀bálẹ̀ ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ibẹ̀ ni àṣẹlíìlú ti wọlé àtàwọn ọmọ ẹgbẹ́ òbí méjì ló máa ń pẹ́ mọ́ ọ̀bọ̀n gbà fífẹ́ ẹ dákun kó jọ kó gbọ́dọ̀ mọ́ fẹ́ wọn lé mi kàfílà òfin ọ ó ṣe mistake mo ní wàláì wọ́n lọ béèrè pẹ̀lú èèyàn wo ni lọ béèrè pé bóòlù mi sì jẹ́
èmi ò ní fẹ́ ọ kò sí ní tó lè dà láyé kò sí ní tó lè jẹ́ kò sí wàrà tó lè máa dá kó o máa fò láti sánmọ̀ bọ́ọ̀lẹ̀ wàláhì tàláhì títẹ̀ ní ó ti di mọ́ èmi ò ní fẹ́ ọ ìwọ ò ní jẹ́ ọkọ mi èmi ò ní bọ́ọ̀tà kí n sọ pé wọ́n lọ́kọ mi láyé ǹjẹ́ rí experience yẹn tọba jẹ mọ ẹyin ẹmọ jẹ ọ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run nǹkan kan ò ṣe torí mo mọ intention rẹ̀ mo ní ẹ̀yin ti gbàgbé mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ yẹn ńgbọ ọyá ló sọ fún mi pẹ̀gbọ́n òun yẹn ti kú mo sọ fún wọn àtẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n jọ yẹn wá yẹn mo ní ẹ̀gbọ́n rẹ̀ tí òun sọ pé ẹ̀yin kìíní kan ní gbogbo nǹkan ní bẹ lọ́dọ̀ rẹ̀ yìí mo ní mo mọ̀ pé ìjọ ń pín aburú ìṣòro aláburú ni gbogbo obìnrin ayé òun lè fi máa ṣètò ìsẹ̀mí ara yín títí ní mistake wá ní o látọdún náà òun ni mo ti lé títí dọ̀la nígbà tó yá àwa wá sí hajj òun ló wá sọ fún mi pé òun ní problem wípé chairman alálàájì ìgbà náà ó bú òun inú mọ́tò mi inú ọmọ bọ́ọ̀sì mẹ́ta ni mo ní ìlú mọ́kà tí mo wà yìí ọmọ bọ́ọ̀sì tó tán ibẹ̀ ni mo ti wá ń sọ fún pé kó má wọrí. Black secret. Yes, you are right. alága yẹn tán ó tún wá ń sọ pé alájà ní kò sí tó lè dá tó lè mú mi fẹ́ kò sírú bó ṣe lè tóbi tó lè fi jọkọ mi àwọn tí wọn bá mọ̀ ọ́ ni wọ́n lè pé èèyàn ni ẹ́ ìkan ni ẹ́ ìgbà tẹ́yìn àti bàbá ẹ̀yìn Fàyímà táwa ṣe nìkan èrò mi wá pọ̀ mo ti bí Fàyímà nígbà yẹn èrò mi wá pọ̀ gan mo wá ní mo fẹ́ kó díẹ̀ nínú àwọn èrò mi fún state bàbá Fàyímà bá wá bá mi pé mi gbọ́dọ̀ dá lọ bẹ̀rù mo gbọ́dọ̀ jẹ́ kó wọn tẹ̀lé mi kájọ lọ síbẹ̀ abagbéra ilé wọn ò sì jìnnà àwọn gbé Arọ̀rọ̀ Mákindé òun gbé ọjọ́ nítòsí bí làbá lọ ilé ẹ̀ làbá wọlé ní abá ní àmọ́ ọ̀bọ̀ lókè kí la dé òkè sí abá tó ti sín bẹ́rẹ́ láti wájú orí títí dé ìpàkọ́ lẹ́yìn wọ́n lè gbé àáké sórí tébù báyìí. àáké. àyà mi já kò yàtọ̀ sẹ́gbẹ̀jì ẹ̀rù bà mí mo láwọn táwọn èèyàn rò pa àfa eléyìí àyẹ̀ni wọ́n rò pé ṣiṣẹ́ Ọlọ́run eléyìí ẹni wọ́n ṣe bí èèyàn gidi rèé eléyìí ń wẹ̀ nínú àgbo ogun ni eléyìí ò ní kọ̀rọ̀ òrìṣẹ́ tó lélẹ́yìí lẹ́yìn ọ̀tá Ọlọ́run lélẹ́yìí lẹ́yìn títí tí mi wọlé bàbá Fàyímà ní ṣe wá sí fún mi pé alájà ìwọ náà máa àwọn eléyìí bí wọ́n ń gìtàrà ayé àwọn eléyìí ò ní ìtumọ̀ kankan ayé ràgàràgà ni wọ́n ń ṣe ṣé gbogbo ọyàn sí ń pé wọ́n sì ń pọ́nlé kódà ní ìsinyìí tó bá ti borí kínní bẹ́ẹ̀ ni wọ́n gbé ní pẹ̀lú òun àyè ọ̀jọ̀lì òun àyè kínní kan òun tún dé àyè kínní kan òun tún dé òní ọ̀sọ̀ táwọn yóò ti rò pa fún oníwàásí dé ẹ̀yin obìnrin pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́bìnrin Ọlọ́run fún yín ní ìdáyà ẹ máa fi àdúrà ẹ máa fi ro kiri káàkàdàrà ara yín kẹ ẹ má ṣàgbákò àwọn olórí ibú lọ́kùnrin. alájà ìsìyà. ẹni tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ní ìgbà tí ọ̀gọ̀rọ̀ obìnrin yóò tó obìnrin 20 wàláyé tàláyé fún mọ̀bẹ̀láyé àti. wàláyé tàláyé. tí wọ́n lọ sí ìkíyà rẹ̀ pé kó ṣe matchmaking fáwọn ó lè gba owó fọ́ọ̀mù lọ́wọ́ wọn wípé wo matchmaking nìyí. àwọn míì wà nínú wọn yóò tó 12 nínú wọn tó jẹ́ kó bá ṣe zìnà táwọn yẹn ń sọ ẹkún. ó bá yàn tó ẹ̀ àwọn wá bá mi. ó wá bá. wọ́n ní kílẹ̀ lọ bá fún matchmaking fún. wọ́n ní owó ni ọ̀dà padà fáwọn wọ́n ní sẹ́ẹ̀rì tówó èmi kàfílà ó dá padà fún un. àmì èyí tó ti wọ̀ lára tó ti tẹ̀ lára tó ti bá ṣe zìnà ṣe mọ̀ pé mi ní solution fún yẹn. ìsì ní bá sọ mi ní bí bọ̀tẹ́ mọ̀ gbé lórí afẹ́fẹ́ ẹ má gbé lórí afẹ́fẹ́ máa san gbogbo yẹn padà àmọ́ gbogbo yẹn wọ very careful ẹni tó bá bẹ̀rù Ọlọ́run òun là wá náà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀ táwọn obìnrin bá lọ ọ̀dọ̀ rẹ tí wọ́n náà ló ń polówó ẹ má jẹrà kalẹ̀ ẹ má rùn kalẹ̀ ẹ má ṣe kíní kalẹ̀ ó ń polówó gbogbo àwọn nǹkan yìí táwọn obìnrin bá wá dọ́dọ̀ rẹ ó ti wá sáìtì wọn wàá fojú bọ́ sọ lára wọn ó tún ní fojú bọ́ nìkan wàá tún ẹ̀ ń ta wọn seriously nítorí olórí ibu yẹn ọ̀tá Ọlọ́run yẹn irú àwọn eléyìí bá
báwọn náà ṣe bẹ̀rẹ̀ ìwé wọn nìyẹn wọ́n bẹ̀rẹ̀ ìwé ní ìbẹ̀rẹ̀ burúkú wọ́n sì mọ̀ pé pẹ̀lú òkú ọlọ́run àṣírí wọn tú ọlọ́run wọlá pé láàánú tó lọ yálà ní kàríbí ẹni tí ò bá ro tàbí bọ̀tán ní ìparọ́ ìyìnlé pákí ní ẹ̀ṣẹ̀ ìmẹ̀kà fílà kò sí ọ̀rọ̀ kan tí mo lè sọ lójú lẹ́yìn ọ̀tá ọlọ́run tí mi lè sọ lójú ẹ̀ wàláì tàláì kò sí torí ìdí náà gbogbo tí jòbí àdúrà wà very important ẹni àsọ̀rọ̀ rẹ̀ ti ń pèrè láàfáà yìí kò sí obìnrin kan tó fẹ́ tóbìnrin ẹ̀ gbádùn ayé ẹ̀ ara yín máa fi ń ní àwọn tí wọ́n ń bẹ nínú ilé ẹ̀ ìgbésí ayé burúkú ni máa ń lò pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ìgbésí ayé tó jẹ́ pé o ò lè wà lọlé kó o máa kábàámọ̀ bú pé kí ló wà lọ fún pẹ̀lú bó ṣe máa ń treat àwọn obìnrin tó fẹ́ but kí làwọn obìnrin yẹn fẹ́ ṣe kí làwọn ẹni ẹlẹ́ni fẹ́ ṣe nígbà ọ̀jẹ́ pé bí wọ́n ti bára wọn nìyẹn ìkẹ́kẹ́ wà ní ìyàwó ẹ̀ tí pé Christian ló bí ìyẹn ìsàdúrà dọ̀la ìkẹ́ wà ní àwọn obìnrin rẹ̀ tó jẹ́ pé wọ́n fi ara ní tó ipò ọmọ tí yẹn bí fún kò gbá ní ọwọ́ ẹ̀ títí tọ́lọ́ fi fi yóò ṣẹ́kùnjẹ́ ọkùnrin olóríire ayé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burúkú yẹn ń gbé nìyẹn àti ẹ̀ ń pera wọn láàfáà yẹn ṣẹ́rí kéèyàn fẹ́ ní tí kì í sá. díẹ̀ ni ẹ ti gbọ́ nínú àwọn ọ̀rọ̀ tí Alhaja Kaola sọ nínú fídíò kan ṣoṣo ọ̀tọ̀ níbi tí wọ́n ti sọ wípé agbésùmọ̀mí ni o ọ̀tọ̀ ní ti fídíò tí wọ́n ti sọ pé agbésùmọ̀mí ṣe bẹ́ẹ̀ máa gbésùmọ̀mí ẹ mọ̀ lédè òyìnbó tẹ́ ẹ̀ bá ti máa gbésùmọ̀mí ẹ lọ wá dictionary Yorùbá and English gbogbo ẹ̀kọ́ lámọ̀ sẹ́ lámọ̀ kan sọ gbàgbà tẹ́ẹ̀rọ ẹ parí ẹ̀ sọ̀tọ́ pé ní agbésùmọ̀mí ọ̀tọ̀ ní ti bí lórí tí wọ́n ti ṣe yìí ẹ rí àwọn wọ́n sí ẹyin wọ́n lo àáké then àwọn obìnrin 12 ló wá bá àwọn ìyẹn Alhaja Kaola lóbìnrin ó tóbìnrin 12 tó wá bá ń pé wọ́n gbowó lọ́wọ́ wọ́n bá wọn sùn tó bá wọn fẹ́ ṣe matchmaking lẹ́nu gbogbo ẹ̀yìn ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ yìí bó ṣe pọ̀ tó ẹ má gbà pé oró ṣòwò kan náà òṣòwò kan náà wà bẹ́ẹ̀ ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ nígbà tá Alhaja Kaola ṣe ṣó yìí àwa jáde a sọ pé Alhaja Kaola irọ́ ló ń pa pé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù nítorí ọjọ́ iwájú àmọ̀pọ̀ ọ̀rọ̀ yìí máa di báyìí ìgbà tó wá yá lẹ́yìn náà Alhaji Akeugba Gold táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ à ń ké pépèpé ẹ̀yin tẹ́ bá ti wà lórí show wa a kò máa sáré lọ máa lọ sórí péjì mi pápápá máa kàn play nǹkan tí Alhaji Kaola sọ kí ló dé tí mo pa Alhaji Kaola Sheikh Akeugba Gold nǹkan tí wọ́n wá padà sọ nípa gbogbo ìṣẹ̀lẹ̀ àwọn tó ń bẹ̀ wọ́n pé kọ́rọ̀ ò tán ẹ má gbàgbé wọn làwọn ò kì í ṣe oníwàhálà o gbogbo ẹni tó ṣe àwọn dáríjì wọn àfobìnrin ẹyọ kan. ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa bẹ́ẹ̀ pè mí ìdá ti tán èmi ò jà mọ́ àmọ́ ó bá mi ṣe nǹkan mẹ́ta. kó ṣe nǹkan mẹ́ta. eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ kó ní ipò jáde ọmọ bẹ̀bẹ̀ lórí ẹ̀. àkọ́kọ́ wọ́n láwọn ní pé kó ṣe nǹkan mẹ́ta wọ́n ní gbogbo ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tó wà ńlẹ̀ yìí wọ́n ní èyíkéyìí tó bá ti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ wọ́n ní kó má bẹ̀bẹ̀ kó má sàn kankan lé lórí. tẹ́lẹ̀ bá wà tẹ́fídẹ́ǹsì wà ó lè mẹ́jọ. evidence bẹ̀ náà àmọ́ tí ò bá sí evidence bá mi tó orúkọ mi tó bàjẹ́ bá mi tó ṣe torí tọ̀gbọ́n mo fi. ìyẹn wá lòun bẹ̀bẹ̀ wípé àlórúkọ tí wọ́n bàjẹ́ wọ́n dákun nítorí ìtàn náà wọ́n bá ń tún ṣe ó lòun bẹ̀bẹ̀ ni ìyẹn Sheikh Akeugba Gold ọmọ Akeugba ẹrú ló sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn. lọ́ọ̀ni tẹ́rọ́rìsì ni ó ti ti ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo tẹ́rọ́rìsì yẹn ló ti ti náà ní fisa. ẹ̀ńtẹ́ ẹ̀bọ̀ tí wọ́n agbésùnmọ̀ mi. èmi kan ò lè travel lọ́kùnrin tí wọ́n kó clearance lè fi gbàgbà. wọ́n ló affect àwọn
nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kò yá ká jẹ́. Hey, Mike Desmond. gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́ tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́. Wọ́n ní gbogbo wípé ó fà á ké sí gbẹ́rẹ́ ó ṣe gbogbo ẹ̀. Ẹni tó ikọ́ tó lè máa sọ àwọn ọmọ yìí pé ọ̀rọ̀ yìí ò fìdí múlẹ̀ pé rọ́ ni. Wọ́n ní tó bá lẹ́rìí ẹ̀ lọ́wọ́ kò sí wá lọ́ní tó bá lẹ́rìí ẹ̀ lọ́wọ́ wọ́n ní kó ṣàtúnṣe kó má bàa bùkà wọn jẹ́. kò sẹ́rè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ó dá akẹ́ni tó parọ́ àgbé ìgbéra ló pa tó dẹ̀kun tó ọ̀rọ̀ rẹ̀ kó lè tọrọ àforíjì. ẹlẹ́ẹ̀kẹta owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tó yá ẹ̀dàpẹ̀ bá dáwọ́ yìí padà. ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ọba dá owó padà fọ́kọ àwọn òní kọ́kọ́ táwọn ó dá padà fẹ́ mi ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí mo ní onídúró mi ẹ̀ ṣe ó kú. ìwọ ló ní kí n fún un ìwọ ló ní kí n fún ọkọ rẹ ọkọ ló ti sá lọ látọdún kan yìí ní òkú owó mi tí màá wá jẹ ìyà púpọ̀ nǹkan lè tè nígbà wọn kà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò pọ́síbù bá mi gbìyànjú báwọn nǹkan yìí bá ti wọlé sórí gbogbo ọmọ sórí newspaper ọmọ ṣèwé ìròyìn ọmọ ṣe kíní kan mi ò ní fún mi trọ gbogbo ó làwọn àkóhun ìjọ gbogbo ìfẹ́ àlàáfíà ó náà fàlàáfíà àti bá mi tún orúkọ mi ṣe ìjọba mi tó padà kọ mi ṣe. béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́ ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyé o. Simple thing tí Sheikh Akeugba Gold tí wọ́n sọ ni wípé láti ṣe àtúnṣe owó kan apology and retraction lórí ìtẹ́ẹ̀mọ̀ wípé ẹ ò lẹ́rìí ẹ̀ wọn ò ní kẹ́ ẹ ṣe apology àti retraction fún èyí tí ẹ lẹ́rìí ẹ̀. ṣùgbọ́n Alájà Kaola àwọn náà jáde tí wọ́n gbìyànjú láti sọ pé àwọn ṣe apology bọ̀ nínú ẹ̀ ẹ jẹ́ kí n wò bóyá màá rí ṣó yẹn nínú ẹ̀ nǹkan tí Alájà Kaola ń sọ ọ̀rọ̀ agbésùmọ̀mí yẹn nìkan ni mo rí wípé wọ́n mẹ́nu bà wípé aláàjì o ẹ ò kì í ṣagbésùmọ̀mí o ẹ jẹ́ n wo orí ṣó tí mo ti rí lónìí pé ẹ ò kì í ṣagbésùmọ̀mí o ẹ jẹ́ kí n wà náà. wọn ò nǹkan tẹ́mi expect kí wọ́n ṣe òun ni láti mú ọ̀rọ̀ yẹn ó rẹ̀ kún un lélẹ̀. èmi àti Taofeek Akeugba Gold mo fẹ́ sáré rán létí wípé wọ́n á rí ọ̀rọ̀ yẹn pé bí ìjà bá ṣe tó àbí bí ọ̀rẹ́ bá ṣe tó òun náà nìjà máa tó. Taofeek Akeugba Gold tó bá gbàgbé wípé ìgbà tí ò sí problem èmi ò lè rí ọ ní terrorist rárá tí ò sí problem mo yí lẹ̀ èmi ò lè rí ọ ní terrorist rárá nínú ìbídáyà kí n sún mo yí lẹ̀ èmi ò lè rí ọ ní terrorist rárá nínú ìbídáyà kí n sún mo years back tàti tẹ̀lé muamala tí ọ̀rẹ́ tí olólùfẹ́ fi sabilillah tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ìbàjẹ́ rárá bẹ́ẹ̀ yẹn bá ronú wípé òun fẹ́ ṣèbàjẹ́ èmi ò lè tọ́nà rí ìtẹ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìbàjẹ́. ẹ bá wa pa WhatsApp lórí TikTok please. kí n sọ fún dáa mo fẹ́ súnmọ́ ẹ àfihàn fẹ́ bọ̀ ṣe rárá ṣùgbọ́n tó bá ti dàbí ẹni gbéjà wà bí ìjà bá ti wà láàrin méjì ẹni tó bá kọ́ búyàn ẹni ó bá ṣe nǹkan yìí ogun yóò máa lágbára bóyá nù ló fà kí olú. téèyàn méjì bá ń jà tó bá jọ ń búra wọn ẹni tó bá ṣe èébú kẹ́yìn èébú ẹ̀ máa ń lágbára
apology náà ní ọṣẹ o. wọ́n bá ní traction. ìjọba kò ṣàlùwà ó kì í ṣe terrorist o kì í ṣe terrorist rárá ọlọ́run bá òde ní sí ọ ní terrorist olùgbìyànjú ni ọ olùgbé èèyàn sí àlàáfíà ni mi ní rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá kò lè sí muhammadu yẹn wọn náà wọ àwọn muhammadat ọlọ́run ó kì í ṣe terrorist o kì í ṣe terrorist rárá ọlọ́run bá òde ní sí ọ ní terrorist olùgbìyànjú ni ọ olùgbé èèyàn sí àlàáfíà ni mi ní rí terrorist kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá kò lè sí muhammadu yẹn wọn náà wọ àwọn muhammadat ọlọ́run ó kì í ṣe terrorist kì í ṣe terrorist rárá ọlọ́run bá òde ní sí ọ ní terrorist olùgbìyànjú ni ọ olùgbé èèyàn sí àlàáfíà ni olùgbìyànjú sí àlàáfíà ni ẹ kí n rí ẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá kò lè sí muhammadu yẹn wọn náà wọ àwọn muhammadat ọlọ́run bá àlejò lábújọ kó dá àwọn ọmọ sí àwọn nǹkan tó ti wà láàrin ara wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ fi sẹ́bílẹ̀ láì ó ti pọ̀ gan ni so bí èèyàn bá sì ti ń já kò sí tí èèyàn fi bóyá ó kì í ṣe terrorist ọlọ́run ní sí ọ ní terrorist olùpèpè yẹn olùpinni sákèsí yẹn olùgbìyànjú yẹn olùwọ̀nba àlejò ọlá kò ní padà lẹ́yìn wa yóò dẹ̀ ṣe wálé ní ire kò sí ní tá a ṣe need láti túbọ̀ tẹ̀ra mọ́ iṣẹ́ ní nígbòrò àti gbangba ju pé ọlọ́run náà ní àlùmọ́ọ̀tì láti bàkítẹ́tà nítorí ìdí náà you need láti ṣàlàyé ìyẹn kí wọ́n mọ̀ jẹ́ kí o tán gbogbo eléyìí àwọn nítorí pé èmi ò kí ń ṣe ẹni tó ní ẹ̀mí tó burú kò sí ní tí ẹ̀ lè ṣe fún mi ẹ jẹ́ sáré rán wa létí tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀wọ̀n ohun tí àwọn tí wọ́n máa ń bá ní jẹ́ lórí afẹ́fẹ́ fojú mi rí tó láyé tí wọ́n fojú mi rí tó tí kankan ò bá yẹ ẹ̀wọ̀ àrà tí sáyé ti ṣe tó dá ẹ̀wọ̀ àrà kan dá fún nínú ayé ẹ̀wọ̀n tó tò mọ́ ní láyé ẹ̀wọ̀n ohun tó ṣe àwọn táwọn yẹn ṣe kò kúrò wàláhì tàláhì tí wọ́n ṣe nínú ayé contribution tí wọ́n dálẹ̀ nínú ayé. ṣé rí tẹ bá rí apology tí alájà Kaola tí wọ́n ṣe lélẹ́yìí pẹ̀lú nǹkan tí wọ́n ní kó ṣe ẹjọ́ ṣé wọ́n parí ẹ̀ ẹ rí wípé wọ́n try láti play smart ibi agbésùmọ̀mí yẹn nìkan wọ́n rí pọ́rọ̀ yẹn ní gravity pọ́rọ̀ yẹn lágbára òun ni wọ́n ṣe alájà ò ṣe retraction àwọn gbogbo ìbanilórúkọ jẹ́ tó ṣẹ́kù wọn ò sọ lórí ọ̀rọ̀ 12 million naira wọn ò sọ lórí àwọn ẹlẹ́rìí obìnrin 12 nígbà tó dẹ̀ ṣe ṣó nígbà yẹn wọ́n láwọn lè káwọn àwọn lè produce àwọn 12 yẹn tó wá bá wọn pé ṣé ìkàkí ó gba gold ó bá wọn 12 yẹn sùn wọn ló gbaṣọ lára nídìí wọn lẹ́yìn ìgbà náà ó tún gbowó lọ́wọ́ wọn ìyí tẹ́ ẹ̀ bá lẹ́rìí wọ́n ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ pé ilé ìyá sọnù wọ́n kàn wá rún mọ́ra wọn rún lérè fẹ́ pé téèyàn méjì bá ń jà kò sí nǹkan tí wọn ò ní fi búra wọn wọ́n wá sọ̀rọ̀ kan aláàjì Akeugba Gold olùpeni sálàáfíà ni ọ́ olùpeni síkìní kan tẹ́ bá wá rí gbogbo àwọn àwọn adjective tí wọ́n ń lò yẹn sí gbogbo àwọn ẹ̀rọ ìbanilórúkọ jẹ́ tí wọ́n ti ṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀ wípé irọ́ fẹ́ẹ̀ pọ̀ jù nínú ọ̀rọ̀ alájà Kaola ṣé wá rí ọ̀rọ̀ gangan tó wá jẹ́ kí wọ́n kó má mu gàárì sí alájà Kaola lọ́wọ́ lónìí ọ̀rọ̀ asọ́bàjẹ́ ni nínú oṣù kẹfà wọ́n lọ sí court lẹ́yìn tí wọ́n kúrò ní court ẹ jẹ́ ká gbọ́n tálájà alájà Kaola wá sọ. ẹ jẹ́ kí n wá fídíò yẹn ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ sísítà mi ó dẹ̀ kí mo rí lórí apopsin lórí jẹ́ kí n sáré lọ sí péjì ẹ̀. ní pé wà lórí Gloria Popson péjì ẹ̀dẹ̀ ti wá pọ̀ sí yìí o ṣé ìwé nọ́mbà 1 ló wà àbí Gloria Popson hub 1 àbí 2 àbí bó láti máa rí ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ẹ̀ straight ó wà bí náà but ẹ jẹ́ kí n wọ́n ẹ jẹ́ kí n gbúrò nílé mi.
nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment ti ní ìrírú ẹ̀ rí Okay. ní kóòtù. Okay. ẹni tá wá débẹ̀ yẹn bí mo ń lọ nìyẹn appreciation ni mo ń ṣe mo fi máa appreciate but àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ lóòótọ́ embarrassment ti ní ìrírú ẹ̀ rí mo kàn ní kóòtù. ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you, I don't know you from Adams, I don't know you, I don't know your name, I don't know anything about you. Mo wá ń wá ìmọ̀ ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o lóò mọ̀ mí. Adájọ́ tí wọ́n gbé ẹjọ́ lọ tó máa dá ẹjọ́ Alájà Kaola. Alájà Kaola tún dé láti kóòtù lóṣù tó kọjá. Ó wá ṣe ṣóò fàdájọ́. Ó wá ń sọ nínú ṣóò yẹn wípé adájọ́ kó bá ní bíbí ire wọn kò lè ní bíbí ire kò lè ṣe nìkan kó lóun ò mọ̀ òun. Adájọ́ ló ń bá wí bẹ́ẹ̀ o. Adájọ́ ló ń bá wí bẹ́ẹ̀ o. I don't know your name, I don't know anything about you. Mo wá ń wá ìmọ̀ ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Kò lè dùn mí pé o mọ̀ ní adájọ́. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó. Tó lò lè jọmọ àwọn ẹni ire. Ẹ gbọ́ Yorùbá yẹn o, adájọ́ ló bá wí o. Torí o lè jọmọ àwọn ẹni ire kó jọmọ ìpìlẹ̀ kó lóòmọ wọn Alájà Kaola. Who is Alájà Kaola? Níwájú adájọ́. Alájà Kaola bóyá ẹ mọ̀ tí wọ́n pè ní Ìyámọ̀pó. Obìnrin tẹ máa ń rí yẹn. Ẹ jẹ́ kí n bóyá mo ní lógò yẹn ń bì. Mo ní lógò yẹn lọ́wọ́ mi. Ọ̀dẹ̀ kókò sí nínú lógò. Ẹ rí i pé màmá tẹ́ ẹ rí yẹn. Ẹ rí i pé wọ́n blind ojú ẹ̀. Wọ́n blindfold ojú ẹ̀. Wọ́n sọ fún yín wípé nínú ẹ̀ka ìṣòdájọ́ wọn ò mọ̀yàn kankan. Mo fẹ́ wò mi ò ní kíní yẹn bí bóyá àwọn ọmọ mi ti fi ṣeré. Mo bá fi hàn yín. Tí ẹni tó ṣe gbé dání yẹn wọ́n blindfold yẹn obìnrin yẹn ó wá mú idà dání àti kí ló ń pè náà ṣé òṣùwọ̀n ó ń sọ fún yín wípé adájọ́ ò mọ̀ nǹkan mẹ́nibọ́dì bẹ́ẹ̀ ni o too much o Yèyé Dorcas too much adájọ́ ni wọ́n ti blindfold òun ò mọ ọmọ ìyá òun o ìtumọ̀ ẹ̀ nìyẹn o òun ò mọ ọmọ bàbá o òun ò mẹ́bí òun ò máa rá òun ò mọ̀ rẹ́ o ìdà tó ń mú dání yìí lòun máa fi ṣèdájọ́ pẹ̀lú ìbínú òṣùwọ̀n yìí òun máa fi wọn kò ní ga jù kan lọ bóyá ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ tí adájọ́ bá lòun ò mẹ́nibọ́dì rí ṣé ẹ fẹ́ kókó lòun mọ̀ ẹ̀ rí ni then who are you Alájà Kaola ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ ní wúgẹ́ẹ̀tì o tó yẹ kẹ́ ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sàdájọ́ Almateen exclusive friendship mi má bínú a lè sọ̀rọ̀ létà ní bíbí kó o lóò mọ̀ mí. ṣùgbọ́n ẹ jẹ́ àgbẹ̀ padà. tí ó mo wá ń wá ìmọ̀ ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o lóò mọ̀ mí. Ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you, I don't know you from Adams, I don't know you, I don't know your name, I don't know anything about you. Mo wá ń wá ìmọ̀ ní it's not strange. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o lóò mọ̀ mí. Adájọ́ ò ní bíbí. Ẹni tó jẹ́ adájọ́ nínú kóòtù yẹn ntọ́ ọkọ sọ ni pé I don't know you and I don't want to know you, I don't know you from Adams, I don't know you, I don't know your name, I don't know anything about you. Mo wá ń wá ìmọ̀ ní it's not strange. Ẹ wọ́n ṣe ń rìn títì. Kò lè dùn mí pé o mọ̀ mí. Torí pé o lè jọmọ àwọn ẹni eré kó jọmọ ìpìlẹ̀ kó o ní bíbí kó o lóò mọ̀ mí. Nígbà ọlọ́wọ́ wà kẹ́ mi pátápátá Sheikh Labib Lagbaji wá dé. Àwọn tó mọ̀ dé.
ìgbà Sheikh Labeeb kọ́kọ́ fún mi ní recommendation láyé n tó sọ ní pé ẹni tẹ́ mú tẹ́ ẹni tó dúró yìí tẹ́ ẹni ọ̀tá tẹ́ ẹni ọ̀gbọ́dọ̀ jókòó yìí tó dúró yìí má ni ọmọ ìpìlẹ̀ ló dúró yìí. ọmọ ìpìlẹ̀ ẹ dákun aláàjì àbí àáfà Labeeb àbí aláàjì Labeeb àwọn wá dà lónìí Alájà Kaola àwọn tó dá ayé mọ̀ tán lẹ́ni tó dúró yìí pọ́nmọ tó ní bíbí ni tẹ́ni wọ́n fún ní recommendation tó ṣe kí ni tó powerful ṣágbára àwọn wá ká ẹ sọ̀rọ̀ ojú ìyá wa ọ̀rọ̀ yìí ti pọ̀ jù àní tá a bá ẹ jẹ́ ká máa gbọ́ òórùn ọ̀rọ̀ ká tó sọ jáde síta ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ ọ̀run etí wò ṣó ó dùn ó ti ẹ̀ta sánsán ṣó ṣe é gbọ́ sétí. ọmọ àwọn ẹni ire ló dúró yìí. ọmọ ẹni ire. ọmọ àwọn tó nítumọ̀ nú ayé ló dúró. ọmọ àwọn tó nítumọ̀ nú ayé. òun fúnra ara rẹ̀ ẹni Ọlọ́run wá kà sí láyé ni ẹni Ọlọ́run kà sí láyé. ẹni sùúrù. ìgbà tó wá délé ẹjọ́ lónìí ohun tá a gbọ́ ni wípé ọ̀rọ̀ tálájà sọ yìí wọ́n ní wọ́n pè é níwájú ilé ẹjọ́ fádájọ́ adájọ́ tí ò ní bíbí ire adájọ́ tí kìí ṣe kò ní pìlẹ̀ adájọ́ kì í ṣe àwọn ọmọ ẹni ire òun náà bá gbọ́ fídíò tí wọ́n play adájọ́ ò tiẹ̀ tí ì gbọ́ gbogbo àwọn àlàyé tó kù ló bá ní tọ̀ kò sí wàhálà ẹ jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ máa lọ sí òkè kúránù kọ́ lọ fi sí rìmáànì tó bá dẹ̀ di lọ́la má ṣe wàá máa gbọ́ gbogbo ohun tó bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ béèlì kan kò sí bẹ́ẹ̀ lónìí kó tiẹ̀ kọ́kọ́ máa lọ síbẹ̀ náà ṣé òpó tiẹ̀ lọ sún ẹ̀wọ̀n báyìí kì í tí ì ṣe kéèsì Akéwùgbà Gold kì í tí ì ṣe ti bàbá Akéwùgbà Gold ló fẹ́ lọ torí ẹ̀sùn rìmáàndì sí ṣe ọ̀pá adájọ́ òrò adájọ́ tó sọ pé òun mọ̀yàn rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ nítorí ìtọ́ náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ jẹ́ ká máa kẹ́kọ̀ọ́ lára agi òkùtọ́ àwọn ọ̀rọ̀ ká máa sọ jáde lẹ́nu ẹ jẹ́ ká máa wà very careful pẹ̀lú ẹ̀ lọ́jọ́ kìíní àná tí mo ṣètò tí mo ń pe àkíyèsí Alájà Kaola sí ètò pé gbogbo àwọn nǹkan tó ń sọ gbóló ti pọ̀ jù a rí àwọn kan tí wọ́n jáde síta tí wọ́n bú mi torí wọ́n ní igun ọ̀rọ̀ pé igun dẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ̀ tí a bá fẹ́ràn ara wa ó yẹ ká máa bára wa sòótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìkan máa ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó yẹ ká máa pàkíyèsí ẹ̀ sí àjàjà ṣe rí ẹnu yìí ọlọ́mọ jẹ́ kéèyàn fẹnu mú géètì ẹnu yìí olúbọ̀bọ̀ tìrìbọ̀ ẹnu yìí ó yẹ ká máa ṣọ́ àìbọ́ ẹnu Alájà Kaola olófìyà jẹ ẹ wo ọ̀rọ̀ tó dẹ̀ wá nílẹ̀ íńtánẹ́ẹ̀tì ò ní gbàgbé láíláí pé wọ́n kó má mu gàárì sí lọ́wọ́ bó jáde lọ́la tó tiẹ̀ ń ṣe tajúmọ̀ bó bá sọ̀rọ̀ tàìsàn sẹ́nìkan wá ní ìwọ wò wọn tó kó má mu gàárì sí lọ́wọ́ nǹkan tó lè avoid ni rádà nǹkan tó lè avoid kó má jẹ́ kó ṣẹlẹ̀ ni nǹkan tí lọ́ọ̀yẹ̀ lè advice ẹ̀ lórí pé no madam this is what to do please lọ́ọ̀yẹ̀ lè sọ immediately tó ṣe ṣó yẹ ká bá rí àwọn èèyàn gidi lórí platform ẹ̀ ló yẹ kó ti advice ẹ̀ pé Alájà ọ̀rọ̀ tẹ̀ ẹ̀ sọ kò yẹ kẹ́ ẹ sọ delete the video immediately ṣe bá ráwọn èèyàn wa tó máa ń ṣe fídíò gbà mí tó máa ń láwọn èèyàn pípé ọlọ́pọlọ pípé lórí platform wọn tẹ́tẹ̀ immediately wọ́n máa pe àkíyèsí ẹ̀ pé ló síra ẹlòmíì máa pè wọlé wọ́n á pe àwa tá à ń ṣètò pé lágbájá nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn má sọ bẹ́ẹ̀ mọ̀ wàá tẹ̀ sáré sọ pé allegedly ni o mi ò rí lè sọ pé wàá sáré yí tàbí immediately bóyá sọ yẹn wà mú show yẹn immediately wàá sáré delete ẹ̀ ó ń ṣẹlẹ̀ dáadáa ṣe àwa aráwọn tó lè pe àkíyèsí Alájà Kaola lórí péèjì wọn ṣùgbọ́n mo sọ fún yín mo ní iṣẹ́ náà tó bá ti sọ pé nìṣó
nìṣó máa